Ìyàwó Olúwo nígbà kan àná ìyún Channel Chin òun náà ti dé sí ọ̀rọ̀ padà. Kànnàkànnà ti na mẹ́ga ìjà ti dé tàbí ká sọ pé ìjà ń bọ̀ láàrin Olúwo àti ìyàwó rẹ̀ nígbà kan àná àti Channel Chin bákan náà àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìyún Adéyẹyè Ògúnwùsì ṣùgbọ́n kí ni ìyàwó ìgbà kan Olúwo kí ló sọ gangan kó tó di pa sọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn ò wà ní pìtìpìtì ayé kò mà ní bá wa náà oṣù bàbà bàtà adé yìí ìbànjàmbá burú kò ní ṣẹlẹ̀ nílé fámìlì wa ẹ bá wa tẹ subscribe button èyí sórí YouTube channel yìí gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́lò bó ṣe ń lọ lórí ìkànnì ayélujára ṣé ẹ mọ̀ pé lánàá ni Olúwo ló bọ́ sí ìkànnì ayélujára ó ní pé Channel Chin tẹ́ ń wò yẹn yín ìyàwó gbà kan tóun fẹ́ yẹn ó ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ló fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín ló fi gbé sínú ààfin òun kódà ó fóun lóògùn jẹ̀bi ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n Ọlọ́run ọba kò jẹ́ kí òun kú allegation ńlá lélẹ́yìí kí wàá ní Channel Chin gangan sọ kété tí ọ̀rọ̀ náà tó kàn káàkiri lórí ìkànnì ayélujára Facebook TikTok àti Instagram ní Channel Chin náà bọ́ sí ìkànnì ayélujára yìí Instagram ó wá póòstì tẹ́ ẹ̀ bá sì gbàgbé Olúwo sọ kankan ó ní kódà ọmọ kan ṣoṣo yìí tí Channel Chin bí fóun ó lóun ṣetán láti ṣe DNA ó ṣeé ṣe kó jẹ́ yí pé kìí sóun lòun lọ́mọ náà Channel Chin náà ti wá sọ Channel Chin náà wá bọ́ sí ìkànnì ayélujára ó fi fọ́tò ọmọ rẹ̀ yín Odùduwà síbẹ̀ ó wáá fi sí ó ní ọmọ mi ní dùnnú mi ṣùgbọ́n kò tí ì sọ ọ̀rọ̀ kankan sí ìkànnì ṣùgbọ́n ó fi fọ́tò síbẹ̀ ó fi àwòrán ọmọ rẹ̀ yín síkànnì ayélujára níbi kòpẹ́kòpẹ́ láti lè dá Olúwo lóhùn nípa ọ̀rọ̀ rẹ̀ yìí lè tó sọ síkànnì ayélujára ẹ̀yin olólùfẹ́ wa kí ni èrò tiyín lórí Òlágbàlù tó ń lọ lọ́nà láì.